Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Nọ́mbà yẹn lè máa fi fún yín tàbí fún yín. Ẹ tó bá ti kọjá nọ́mbà yẹn lọ́gbọ̀n bá. Tóbi pé ẹ má kúrò yìí. Torí nọ́mbà yẹn a ti tàgé ọmọ 6. Ẹ má kúrò yìí. Gbogbo ọsí tó wà lẹ́yìn tí ẹ má occupy it. Just leave it like that. Please. We've already jot down your name.
orúkọ yín wà ní ìlú wàá ẹ̀bà pẹ̀lú orúkọ yìí pẹ̀lú nọ́mbà yìí la máa fi ṣiṣẹ́ kàwé ṣe kó bá ká bá tètè kúrò. Then we've already asked one of our mothers to address you. For those okay. Ẹ má bínú a ti rán àwọn ọmọlúwà kan sí nílẹ̀ kan pé kán bá yín sọ̀rọ̀ so wọ́n tó bá yín sọ ó wà very very important gbogbo àwọn ọkùnrin Nàìjíríà gbà lọ́wọ́ àwọn ó lè máa gbà God bless Nigeria láti reach out sáwọn tó máa ń ràn wá lọ́wọ́ ó ti yé mi but majority of àwọn tó máa ń ràn wá lọ́wọ́ yẹn ilé iṣẹ́ ni wọ́n ṣe rí Nàìjíríà táwọn àyè tí nǹkan bá ti bá ìlú ilé iṣẹ́ ló máa ń kọ́kọ́ bá kó tó bá àwọn èèyàn so gbogbo wọn àwọn ilé iṣẹ́ ńláńlá ta rò pé gbogbo wọn náà sí wa a lè gbàdúrà pé wọn máa fi ṣe but kò tó nǹkan táwa gan rò nígbà bẹ́ẹ̀ kó dáadé ìtẹ́ bá rí a máa dúpẹ́ lọ́wọ́ àwọn màmá wa yìí ààyè tó ṣòfò ń bẹ àwọn lọ sáré láàyè ara wọn láti má jẹ́ kó yọ sílẹ̀ so mo fẹ́ bẹ̀yìn mo fẹ́ rọ̀ yẹn jọ nítorí bá fún wa ẹ jẹ́ ká fìdí nígbà because ṣe mọ̀ pé nílùú ta wà yìí náà ọ̀nà pín palliative ẹ ṣe èmi ò gbà ó mi ì lẹ́yìn sọ́n tóun ti gbà so tí ìyá ìbá lè rò pé irọ́ ó lọ́dún yìí ó ní ìlú da ká má sọ nù àwọn òṣè kankan ó wá ní pé pọ̀ àwọn tí tóun máa fún nǹkan kan bó bá ṣe gbà lòun máa ṣe ṣe so òun ló mélé ìwà nǹkan kí nǹkan tẹ bá bẹ̀ ẹ jọ ẹ bá gbà bẹ̀ then wọ́n á fi àsìkò yìí sọ fún yín gẹ́gẹ́ bí tí màmá ṣe sọ fún wa nǹkan tá máa ń ṣe meeting ṣe nǹkan máa ń Rainbow Foundation kò ní jẹ́ pé nígbà tí màmá bá ń ṣe birthday nìkan la máa pè é la ṣe ń korúkọ àti nọ́mbà because gẹ́gẹ́ bí ẹ̀yin ìyá wa àwọn máa ṣe àwọn ètò kan bóyá wọ́n fẹ́ ṣe eye test ní lọ́fẹ̀ẹ́ àmà kò ṣàwà náà àwọn iléeṣẹ́ la máa bá sọ̀rọ̀ tó máa ti dá a lóhùn a máa pè yín ẹ máa wá wọ́n máa ṣe eye test blood sugar BP wọ́n á ṣe ọ̀fẹ́ ní tí ẹni tó bá ní nǹkan kan lójú tó bá ti kọjá agbára wọn àtagbára tiwa náà bí a kọ́ ní dídí ojú ní eyeglasses so a máa gbogbo ètò yẹn ó ń lọ lọ́wọ́ tó bá ti ní yá a máa tú àwọn nọ́mbà tẹ̀kọ́ síbí a máa send text sí i so òun ní ètò tá à ń ṣe then aside that kò ń ṣe lórí oúnjẹ nìkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jókòó ẹni ọmọ ní school a lè ní ó yá o ẹ fún alisa àwọn ọmọ yín a máa fún ọ lówó school fees but ibi tá a bá ti rò báà náà lè ṣe àárọ̀ ìlọ́wọ́ bóyá lórí ìwé ni lórí ó lè jẹ́ bí a di math and English ni láwọn iléeṣẹ́ yẹn bá ti dá wa lóhùn a máa pè yín you know math and English they are very compulsory subjects in all our schools so we will all of you a máa fún based on age tó wọ́n bá wà ní class a fún láwọn ọ̀gbẹ́ yẹn àwọn ètò tó sì wà nílẹ̀ yẹn àwọn tó bá tẹ̀lé wa ẹ wọ́n lé yìí sí àwọn kan forúkọ lẹ́yìn láti ẹ̀ àwọn kan forúkọ lẹ́yìn ní ẹ̀yìn tí gbogbo ọ̀rọ̀ ẹ̀ bá ṣe tán àwọn sì máa jókòó wọ́n máa wọ àwọn orúkọ yẹn àwọn ẹ̀dá máa mọ̀ pé àwọn títí wa rèé kán tẹ̀lé wa aside this àwọn information táwọn ìjọba wa bá ń gbé jáde bá lórí ètò ìlera ni àwọn máa text ní ẹ ṣe báyìí o ẹ má ṣe báyìí o ẹ ṣe báyìí o ìyẹn ètò kan ń lọ lọ́wọ́lọ́wọ́ àìtí ìparí ẹ̀ ní láti ọ̀dọ̀ àwọn màmá wa iléeṣẹ́ yẹn rèé fún àwọn opó àbí single mothers
tó yẹ pé ẹ fẹ́ ṣiṣẹ́ ẹ wá business ẹ fẹ́ ṣe àwọn bá company kan sọ̀rọ̀ lọ́wọ́ nípa ẹsẹ̀ àwọn màmá wa iléeṣẹ́ yìí wọ́n fẹ́ máa dá wọn lókòwò okòwò ṣe kó fẹ́ kówó fún wọn o ọjà ni o iléeṣẹ́ yẹn ló pè lábìlà mi ìwọ̀n bí ẹ ti gbọ́ tẹ bá dé àwọn good stores wọ́n ti mọ àwọn shopping mall èmi ní Shoprite Just Right Mart gbogbo ẹ̀ tẹ bá débẹ̀ ẹ máa rí products wọn they are very good products màmá fẹ́ bá wọn sọ̀rọ̀ kọ́ ran foundation wa lọ́wọ́ and how not by giving us money the product is not free òun ṣọ̀fẹ́ láwọn products yẹn nǹkan kan máa ṣe ni pé ẹ máa group àwọn máa sọ ẹ máa ṣe ẹ máa gbọ́jà yẹn bí owó tí ẹ̀ lọ́ máa ń gbé ọkọ̀ mú wá ó lè ní 10,000 ẹ tó ní 10,000 wọ́n lè fún ọjà 20,000 àwọn ọjà tó ń tà máa ní ọjà tó ń mú ìgbọ́n ni wọ́n á fún because Òṣogbo là ń lọ sí Shoprite gbogbo akọ́ là ń lọ sí shopping mall tó máa fún láwọn ọjà yẹn tẹ bá tó tẹ́tí lè tà bẹ́ẹ̀ ṣe ń tà tán èrè wà bẹ́ẹ̀ ẹ máa dáwó padà wọ́n máa tún máa increase ọjà yẹn wọ́n máa increase ẹ̀ fún bọ̀ wọ́n máa ń ṣètò yẹn lọ́wọ́ pẹ̀lú iléeṣẹ́ yẹn so kò ṣe pé àkókò pé ìpè ẹ wá gba nǹkan irọ́ à ń ṣe àwọn ètò ìgbésẹ̀ alájọ ọlọ́tẹ́ náà máa ń fàgbà ràn wá lọ́wọ́ àbá àwọn tó wà ń lo ìlú sọ̀rọ̀ náà. So wàá bá wọn sọ̀rọ̀ táwọn tó wà ń lo ìbò náà gbogbo wọn náà ló kàn gbogbo tó ń lọ lágbàáyé akọ̀lẹ́tà sáwọn náà ṣùgbọ́n àwọn kan wà tàbí ẹ ṣe pé kò ń jẹ́ bákan wọn àbá ń ṣọjọ́ ìbílẹ̀ kan àbá wọn sọ̀rọ̀ nígbà wọn fún wa lọ́wọ́ nígbà wọn fẹ́ ṣe through àwọn nọ́mbà sí ilẹ̀ ìfilẹ̀ we reach out to you a sọ àwọn táwọn kan tí a fẹ́ ṣe so yíyí èfò ta nílẹ̀ torí bá a ṣe nílẹ̀ yìí bẹ́ẹ̀ làwọn náà là ń sọ fún àwọn tó ràn wá lọ́wọ́ ètò báyìí là nílẹ̀ so ó ṣe jẹ́ nìyẹn o ẹ ṣe o. ẹjọ́ má bínú o wọ́n máa fún àwọn nọ́mbà yẹn ẹ má kó lórí síìtì yìí o ẹjọ́ ẹjọ́ ẹni tó bá ti kó lórí síìtì tó ti ọkùpá ìyẹn o ẹ má kó lórí síìtì tó máa fún nọ́mbà àwọn tá à ń ṣe. Hello. Number one. Hello. Phone number 091 3 Kẹ́hìndé ológun. Akígbòho ayé ní ìfàmìlì pátápátá ṣe ayé ní ìfàmìlì àmọ̀ ṣe iye ní ayé ní sọ́dọ̀ ayé ní ìṣẹ́jọ́ ìyàwó ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀
àwọn ènìyàn ìlú Kuti, ìyá Dano, ìyá Warisi, ìyá Warisi. Yàrá ọlá ni mo jẹ́. Yàrá ọlá ni mo ń jẹ́rìí lónìí ẹ̀. Òun náà gbé jáde pàṣẹ. Pàṣẹ jáde. Jáde pàṣẹ orílẹ̀ lọ́dọ̀ náà ní àlàáfíà. Ojú ìyá sáwà ló ń dán yìí. Ẹ bá mi wọ́kọ̀ fún wọn o. Ọkọ̀ fún yàtá wa. Hello. Àti rísí o. Kí ló dé? Kí ló dé? Gbogbo wa làgbàlagbà, gbogbo wa wà lábẹ́ ọkùnrin. Ẹgbẹ́ wa tẹ̀sí lábẹ́ ọkùnrin. Ọkùnrin lábẹ́ ọ̀rẹ́ tẹ́lẹ̀. Kí ló dé? Ẹgbẹ́ wa wọlé ìlànà ìwà nù. Kí ló dé? Hello? Hello? Grandma. Ọlá Ọlọ́run, ọlá ìyá rẹ̀ bò. Ìgbàmọ́ ìfẹ́ ṣe kankan tẹ́lẹ̀ bí wọ́n sọ pé gbà fún wọn. Wọ́n ṣe ń ṣàánú fún àwọn aláìní káwọn ọmọ aláàánú gbà. Kọ́ mọ́ ṣe sàárì ọmọ, kọ́ mọ́ máa bójú ọmọ. Ìwọ̀nba tó kù tó máa lò nílé ayé kọ́ mọ́ fa ìsàn lò ó. Ká lè máa rí wọn, kẹ́yìn náà máa rí wọn, ká máa rí wọn. Ẹ jọ̀ọ́. Àníyàlè alálàbíyà ẹ̀fẹ̀ fún wa o, ìyá ní wúrà iyebíye, ìyá tó lè fowó ra, olóyún ní fóṣù mẹ́sàn-án, ó kàn ní fọ́dún mẹ́fà, ìyá ní wúrà iyebíye, ìyá tó lè fowó ra. Ẹ jókòó ẹ ti dé ti pẹ́ ẹ ṣe. Onímọ̀ òbí ọmọ rẹ̀ màmá wà pẹ́. Ẹ ṣe ẹ̀yin náà pẹ́ ẹ dàgbà ẹ jẹ́wọ́ owó ẹ̀yin jẹ́nu ààrẹ Nàìjíríà kan ní báyìí ó yìí máa dà gbogbo yìí ẹ máa bára yín sílé àwọn ọmọ yín máa graduate ẹ máa ṣèyàwó ẹ rọ́wọ́ yọ ibi tó bá ti pè yín ìdílé ìyá ìdílé bàbá ẹ rọ́wọ́ yọ. Èmi ò fẹ́ ṣe nǹkan láàbò consultation tó wáyé yìí kò yé mi mọ́ ẹni tó ń gbé bẹ́ẹ̀ni mọ̀ ó wà ń kọ̀tù kéèyàn tó wá láti kọ̀tù kéèyàn tó wá láti kọ̀tù títí débi àwọn tó máa gbé àpèyàn olóògbé mọ̀ pé ẹ ti jókòó pẹ́ nà. Ẹ wo àwọn àfílà tó kó omi mínírà kankan yìí wá àwọn táṣẹ ń bá sọ̀rọ̀ ni adé bá wọn sọ̀rọ̀ náà wọ́n ti gbọ́
ẹ wo ọṣẹ yìí. Ọṣẹ ewé àti egbò náà fi ṣe. Eléyìí ó ṣe tó fi bórabóra sí. Tó o bá dúdú ẹ wò black náà kan sí. Téèyàn dúdú bá ń lò ó ṣe máa wà nìyẹn. Kò ṣe kó change colour. Eléyìí mọ̀ríńgà yìí òun lèmi ń lò àbí wo pupa mo change àwọ̀. Tí èèyàn pupa bá fẹ́ lò tí pupa wà wọ́n á fún ìpara wà. Èmi mo sọ fún wọn pé gbogbo àwọn ọlọ́mọ kan ọlọ́mọ méjì tó kún àdúgbò lẹ́yìn pé wọ́n á jí láàárọ̀ wọ́n á róṣọ máyà á máa ya ojúlé bọ̀dá ṣẹ̀fẹ̀ èmi ò láìkẹ́. Now kó jẹ́ 20 torí 50,000 ló ń gbà kó tó kọjá fún wọn. Èmi mo wá bẹ̀ wọ́n pé kó jọ kó jẹ́ 20,000 ló mú débẹ̀ kó gbà. Wọ́n kọjá fún yín ẹ lọ tà á. Wọ́n bá ní o ta 50 naira tó bá ta ní 100 naira ṣó kọ̀yàn kọ̀ọ̀kan. Ìyẹn ò ní o má gba géènì tó má gbà lọ́dọ̀ wọn. Ṣóyé sóò téèyàn bá lọ gbà tó ń tà á. Oye ojókòó lẹ́nu ọ̀nà ni, ó yà ń ṣọ́ọ̀bù ni, ó yà lọ́jà ni, ó yà ní ọ́fíìsì ni. Wọ́n bá bẹ̀rẹ̀ rà sí ẹni géènì yẹn. Ó sàn jù kí èèyàn jókòó lásán. A gbọ́dọ̀ wá nǹkan fún yín tẹ́ máa ṣe. Ọlọ́run rí inú tèmi o. Ìbá háàbì mọ̀nì tí bá ní owó ẹ̀ lọ́wọ́. Má dá gbogbo yín lókòwò. Ọlọ́run rí o. Ṣùgbọ́n a lè sọ̀rọ̀ ìtínú. Ilẹ̀ tó máa ṣú tó máa mọ́ lọ́la ẹ̀ kò sẹ́ni tó mọ tọ́lọ̀ máa ṣe. À ń kígbe kán ṣí bọ́dà kán ṣí kínní. Tó bá ṣe ń sìn á rọ̀ wá lọ́rùn. Àti ṣèrẹsì fún èèyàn sí ó lè. Ó kàn yín pé èèyàn fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àpò rẹsì 52. Ìgbà tẹ́mi ń bímọ 2005 là ń rà. Ká bá máa kó. Àpò náà kọ́ náà ni kó yàtọ̀. Olúwa di 50-something-thousand. Àìmọye èèyàn ta kọ̀wé sí kọ́rọ̀ wá lọ́wọ́. Pé a fẹ́ fáwọn opó tó bá tiẹ̀ pẹ̀lú mi kò ní gbé kọ́. Wọ́n gbé kọ́. Ṣùgbọ́n àwọn tí Ọlọ́run fi àánú wa sí lójú, àwọn náà ràn wá lọ́wọ́ yìí àti ìtawà náà rà. Ọlọ́run á dẹ̀ ràn wọ́n náà lọ́wọ́. Gbogbo ilẹ̀ máa ń gbọ́ ìyá alájẹ Tóyìn Kọ́ládé. Ìyá alájẹ Oòduà àìmọye nǹkan ló ṣe fún wa. Òun náà ló ti kókó búrẹ́dì tó ń gbé bọ̀ yẹn túrò ẹ̀ náà ni. Ẹ̀yin táwọn wò yìí ọmọ ẹ̀gbọ́n mi Dr. Fẹ́mádé náà ń pè. Òun ló àrẹ́ǹjẹ yìí fún wa. Ẹ̀yin yìí sì ó yẹ ká gbé fún yín ní kọ̀ọ̀kan ni mẹ́rin ló wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n táwọn kan bá rí táwọn kò rí ọ̀rọ̀ yín. Ìyẹn mo yìí sọ́nsìn pé kí lẹ ṣe fẹ́ ṣe. Ṣé ẹ fẹ́ pin ni tẹ́ ẹ máa fún wọn méjì ni. Èyàn ò lè fún wa ní nǹkan kan ní kòtò. Láyé táwọn ẹni bá fún wa ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Gbogbo ìyẹlé yìí náà ta rà sílẹ̀ yìí. Ó ní ká kú máa mú un. Ó mú méjì, ó mú mẹ́ta. Ó ṣe kò ṣe wàá ìjẹun ìjọ kan síjọ́ méjì. Púpọ̀ débi gàrí lánàá ní màmá. Gàrí òṣèrà kó má ṣe rí ní kẹrà. A gbọ́dọ̀ fún un. Tá ti ń ṣe tẹ́lẹ̀ ká máa ṣe wo ẹ̀rí pé kò dáa. Nígbà débi onímàálù wọn ní àyà rẹ̀ kò má ti ráyè. Ẹ̀rọ àwọn bá tẹ wá. Ọlọ́run wá ṣe. Ó ṣàánú wa. Èèyàn kan kọ̀ wò mí títí. Ó wò mí ṣùṣù. Ẹ gbọ́ tí olórin yẹn Pasuma ń kí nọ́mbà 2nd. Wọ́n máa ń pè ní Súlè Kúdẹ́lẹ́ tí ọjọ́ra. Tó bá ní kó gbé màálù ńlá kó wá fún mi. Ṣó yẹ kẹ́ ṣàdúrà fún àbíkò yẹn? Àdúrà ti bá ọ̀rẹ́ jù. Owó kù àdúrà. Kí ló lẹ́ẹ̀ máa lọ? Káàdé ẹ̀ ní bàjẹ́, alẹ́kùn orí ẹ̀. Òun kọ́ yẹ kó wà níbí. Wọ́n lọ sáré lọ Àbújá ni. Ẹni tẹ́ bá béèrè oore lọ́wọ́ ẹ̀ tó bá ṣe fún yín ẹ dúpẹ́ o. Ẹ dúpẹ́ o báyé ṣe rí ni o. Ohun àwọn kan náà kọ́ ṣe o. Wọ́n dùdú kò o. Èmi àlẹ́ máa wò pé ìyá rẹ̀ ń bò.
Number 4 dà. Ẹ dúró tí òun lẹ́nu. Ẹ̀yin ẹ máa jọ pé nígbà ṣe gbọ́ àmì ẹ̀gbọ́n. Ẹ lọ kó jẹ́ kí ẹ máa tẹ̀lé mi. Ẹ jọ pé ẹ̀yin ṣe gbọ́. Tí búrẹ́dì bá dẹ̀ bá yé mi àfún kò ṣe kọ́kọ́. Yes, mama. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.